ọ̀rọ̀ náà ó gbẹnu tán ọ̀rọ̀ náà ó tóbi púpọ̀ fún Bẹ́yù láti sọ. Go to school. It doesn't matter. Mo kọ́gbọ́n orí mi tí n bá kàwé. Okay? And then reality. Do you know a lot of professors are already making me their subject in their thesis now? Do you know how many graduates I've employed? For the younger people, I'm not proud that they didn't stay in school. Speaking of the many people you've employed, you are the same person that said no, you were not able to pay them for like 4 months. So it's not a brag. It is actually a brag because I'm still keeping them. You cannot pay them for 4 months. Yes, please. If you are working on. Àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ wípé ó máa dùn yàn ni ọmọ yìí máa ń sọ bí eré bí àwàdà bí òótọ́ ọ̀rọ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi. Èmi ni tí Ọpẹ́yẹmí Ọmọ-Adébóyè. Eléyìí tí mo mú wá lọ́tẹ̀ yìí ó yàtọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe bí ọ̀rọ̀ mi, mo sọ wípé a máa sọ̀rọ̀ sí àwọn nǹkan tí ẹ bá wò pé yẹ ká dá sí, a máa tẹnubọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Eléyìí tí mo mú wá lénìí ni ti ọ̀rọ̀ Ibrahim Chatta àti ti Bẹ́yù. Ọ̀rọ̀ náà ó gbẹnu tán ọ̀rọ̀ náà ó tóbi púpọ̀ fún Bẹ́yù láti sọ. Ó ní ṣó kan tí ó máa ń ṣe tó jẹ́jẹ́ wípé ṣó yẹn nígbà míì màmá wò pé ó fẹ́ jọmọ́ nǹkan tó ń lọ nínú ayé wọn torí pé ọ̀nà tóun fi ń ṣe ọ̀nà pé kó máa sọ̀rọ̀ sí èèyàn òun ni ó fi ń ṣe. Eléyìí tó wá ṣe yìí nígbà eléyìí tí mo máa kọ́kọ́ wò òun ni eléyìí tó ṣe pẹ̀lú Ìyábọ̀ Òjó tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó dìpù àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ wípé ó máa dùn yàn ni ọmọ yìí máa ń sọ bí eré bí àwàdà bí òótọ́ ọ̀rọ̀. Ó tún ti gbé Ògògó náà wá mọ́ owó tí Ògògó náà àmọ́ tí Ibrahim Chatta tó gbé wá ní àná alánà yìí ó lè má jẹ́ àná ló ṣẹlẹ̀ bọ́ àná ní ó upload fídíò yẹn òun ni mo fẹ́ dá sí. Ní eléyìí lálákọ̀ọ́kọ́ tó sọ wípé Ibrahim Chatta kò rówó oṣù san fún oṣù 4 pé torí bí Ibrahim Chatta ṣe bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní gbé ara ẹ̀ ga ló ń sọ pé òun ṣe kínní òun ní film village òun ṣe gbé òun ṣàwò nígbà tí ọmọ yìí máa yọ sí lára tí ó máa yọ sí Ibrahim Chatta lọ ló ní ẹ̀yin ní film village náà nìyẹn ò jẹ́ kẹ́ ẹ lè sanwó oṣù 4 fún àwọn òṣìṣẹ́ yín ẹ̀yin tí ẹ bá ń wáṣẹ́ iṣẹ́ wà ń ta kẹ́ kúrò lábẹ́ wọn. Nígbà tí mo wo ọ̀rọ̀ yìí náà kẹ́ ọ̀rọ̀ yìí pọ̀ tí a bá dẹ̀ wo body language Ibrahim Chatta ó wọlé ṣòye yín. Nǹkan tí èmi fẹ́ sọ ni wípé ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ ká kọ́ ńbẹ̀ ni wípé tí a bá máa wá sí orí social media láti sọ̀rọ̀ ṣòye yín ká máa mọ ohun tí a fẹ́ sọ. Nígbà yẹn ó lè jẹ́ lóòótọ́ nǹkan tí Ibrahim Chatta ń fèsì nìyẹn and ó dẹ̀ wá sí orí social media láti sọ̀rọ̀ bóyá mi ò mọ èrò ọkàn bóyá káwọn èèyàn lè ràn lọ́wọ́ ní àbí kí ó lè jẹ́ kí àwọn èèyàn mọ situation tí wọ́n wà pé a máa ń wò wọ́n gẹ́gẹ́ bí wípé onítíátà ni wọ́n gbogbo nǹkan ni wọ́n ní wọn ní ṣòro àbí wọn ní nǹkan táwọn náà ń bá pò lára bóyá ó wá láti sọ fún wa náà ni pé àwọn ní nǹkan táwọn ń bá fà á ṣóyè yín wípé oṣù 4 lòun fi sanwó àwọn tí wọ́n ń bá wọn ṣiṣẹ́. Nínú fídíò náà ni Ibrahim Chatta ti sọ pé òun ò sanwó wọn àmọ́ wọ́n tún ṣì wà pẹ̀lú òun ìyẹn ni wípé ìwà lọmọ ènìyàn ìwà lẹ̀sìn kí a ní ìwà àmọ́ nǹkan tí ó tún ṣì fi ń keep wọn di àkókò náà. Ìyẹn ni alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ rí nínú ọ̀rọ̀ tí Bẹ́yù tó sọ pé ọ̀rọ̀ burúkú lọmọ náà sọ. Ìwọ tí o bá máa lọ sí program Bẹ́yù o gbọ́dọ̀ mọ ohun tí o fẹ́ lọ bá ń bẹ̀ torí gẹ́gẹ́ bí Ibrahim Chatta ṣe sọ ó ní òun tí ń wò so òun náà mọ̀ pé ọmọ burúkú ni Bẹ́yù ọmọ burúkú ni Rilwan gẹ́gẹ́ bí òun náà ṣe pé ọmọ burúkú ni. Eléyìí ẹlẹ́nkejì tí mo tún wá rí ní ọ̀rọ̀ tó sọ ni wípé mo ṣe sọ wípé ọ̀rọ̀ náà máa dùn ni ọ̀rọ̀ náà máa jó ni lára ọ̀rọ̀ náà fẹ́ jọ bí òótọ́ ọ̀rọ̀ náà fẹ́ jọ wípé ó ń ṣeré òun ni wípé Ibrahim Chatta ò gba àwọ́ọ̀dù rí. ìyá yìí náà òun ti gba àwọ́ọ̀dù rẹ̀ òun ti ṣe kíni ó ní MVCA ẹ̀yin lẹ̀ ń ké wípé wọn ò pè yín sí ọ̀rọ̀ náà tóbi púpọ̀ Bẹ́yù ṣé ẹ rí bí mo ṣe ń wo ọmọ náà ó dàbí pé ọmọ yìí ó tó kí wọ́n nà àmọ́ Ibrahim Chatta òun náà ò ṣe kíni kò gọ́ra ẹ̀ ó dá padà fún ó sọ oríṣiríṣi ọ̀rọ̀
ohun tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé tí n bá rántí ti ìgbà tí Ògògó náà tó gbé Ògògó wá, ó sọ fún Ògògó wípé ọmọ tí yín lóyún lábẹ́ yín. Ó sọ bẹ́ẹ̀ wípé àmọ́ wá lọ́gbọ́n ṣe ìyàwó tí ọkọ ò sí níbẹ̀, ìyàwó tó jẹ́ pé ọkọ wọn gbé picture ọkọ síbẹ̀ ni. Ẹ̀yin náà ẹ wúrú ọ̀rọ̀ báyìí, ṣé ọ̀rọ̀ náà ò tó kéèyàn nà bí yóò pa? Àmọ́ tí bàbá ẹ̀ ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ibrahim, ó ní àwọn awo tí bàbá ẹ̀ mọ̀ lára. Ohun tèmi fẹ́ sọ ni wípé a kí wọn lọ́pọ̀lọpọ̀ àwọn òṣèré wa, torí pé Bẹ́yù náà gbìyànjú láti ṣe tiẹ̀ ni wípé ọ̀nà tóun fẹ́ máa gbà nìyẹn, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ibrahim Chatta pé òyìnbó lòun sọ, Yorùbá ni tòun. Ó ṣà ń fi wéra wọn pé Ibrahim Chatta kò ní ràwọ̀, kò fẹ́mọ́ọ̀sì, kò ṣe gbá kò ṣàwo. Ibrahim jẹ́ kó yẹ pé oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àmọ́ nǹkan tí mo tún kọ́ nínú ọ̀rọ̀ tí Ibrahim Chatta sọ ni wípé tí òun ò bá tí gbà wọ́ọ̀dù, àmọ́ tí òun bá ní àwọn tí òun ti sọ fún pé ẹ ṣe báyìí torí inú wọn ni apánikúfọ̀ wà. Bẹ́yù náà ni ó sọ̀rọ̀ yìí pé inú wọn ni apánikúfọ̀ wà, pé tí ó bá sí Ibrahim Chatta tó advice yẹ. So ni Ibrahim Chatta wá ní pé àwọn nǹkan tóun fẹ́ nìyẹn, wípé ó dáa ju àwọ́ọ̀dù lọ. Ní ti apá ọ̀dọ̀ ẹ̀, ó lè jẹ́ bó ṣe rí lọ́kàn ẹ̀ ni, ó dẹ̀ lè jẹ́ bó ṣe rí lára ẹ̀ ni. Lóòótọ́ náà á máa dáa kí a máa sọ wípé kí a máa rí èèyàn sọ nípa wa pé tí ó bá sì ti lágbájá mi ò lè débi tí mo wà yìí, tí ó bá sì ti tàmẹ̀dò mi ò lè débi tí mo wà yìí. Ó dáa púpọ̀, nǹkan gidi ni. Tá a bá ń ṣe nǹkan, ẹ jẹ́ á máa ṣe dáadáa kí a máa rántí ọjọ́ ọ̀la. Tèmi nìyẹn, bí Ọpẹ́yẹmí Onítàn. Eléyìí tí mo tún wá rí kọ́gbọ́n ni wípé Ibrahim Chatta sọ wípé ká bá ń ṣe nǹkan ká máa fi lé Ọlọ́run lọ, tí a bá ń ṣe nǹkan ká ṣá máa gbàdúrà. Èmi fẹ́ fi yé wa, ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́, tí a bá ń ṣiṣẹ́ ká máa gbàdúrà lóòótọ́. Àmọ́ tí ò bá níṣẹ́, má sọ pé wọ́n máa gbàdúrà o, àdúrà nìkan ò lè ṣe. Tá a bá jí láàárọ̀ ká wúre fún ara wa, ká sọ pé orí mi sìn mí lọ ẹsẹ̀ wo bí sìn mí yà, ká gbàdúrà, ká ṣe ìwúre fún ara wa. Torí wípé tí a bá ń ṣèwúre nìkan, tí a gbé ẹsẹ̀ jáde, tí a wá iṣẹ́ síta, tí a wá aláàánú, kò sáláàánú kan bì kan, torí tí ò bá ní nǹkan tí ìwọ náà fẹ́ fún wọn, kò sí wípé wọ́n fẹ́ fún ẹ lọ́fẹ̀ẹ́. Ṣé nǹkan tí mo sọ ṣóyé wa? So kì í ṣe gbogbo ẹnìkan náà ni àdúrà. Tí a bá ṣiṣẹ́ tọ àdúrà ò lè gbà. Ìyẹn ni mo fẹ́ sọ ní apá abẹ yẹn. Àwọn ẹ̀kọ́ tèmi kọ́ nínú nǹkan tí Bẹ́yù ṣe fún Ibrahim Chatta ni wípé alákọ̀ọ́kọ́, ohun tí a bá mọ̀ wípé tí a bá máa sọ lórí social media, tí a bá máa padà wá, tí a ní lè fọ́ sọ́yà pa èmi mo sọ bẹ́ẹ̀, àbí àwọn nǹkan tí a bá máa mọ̀ pé ó máa dá nǹkan mí sínú ìgbésí ayé wa, kí a máa ṣọ́ ara wa láti sọ. Ẹlẹ́nkejì ni wípé ti àwọ́ọ̀dù, àmọ́ ó ti padà, Ibrahim Chatta padà sọ wípé tí òun bá gba àwọ́ọ̀dù, àmọ́ tóun rí àwọn tí wọ́n dìde láti ara òun, ó tó fún òun. Ẹlẹ́nkẹta òun ni wípé ká máa gbàdúrà, ká dẹ̀ máa ṣiṣẹ́ tọ̀. Ìyẹn ni tèmi. Ó tún wá ń fẹ́ dájà lẹ̀ pé Fẹ́mi Adébáyọ̀, Ọdúnladé Adékọ́lá, Làtífù, pé ṣèbẹ̀ ẹgbẹ́ ni gbogbo wọn. Ẹ mọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn, ọmọ Bẹ́yù yẹn kò ṣe ọmọ gidi. Láti má fa ọ̀rọ̀ gùn, Ọpẹ́yẹmí ọmọ yín ó tún ti fẹ́ máa lọ. Ọpẹ́yẹmí Onítàn, Rèmídò ó tún ti fẹ́ máa lọ. Ẹ máa ṣe rere, èmi náà máa ṣe rere, gbogbo wa la máa ṣe rere lápapọ̀. Ó tún dìgbà kan náà. Ẹ má bínú torí wípé ó dàbí pé mo ti ń sáré, torí pé mo ti pẹ́ fún ibi iṣẹ́. Màá tún máa rí yín nígbà mìíràn. Ẹ má bínú, ó dàbọ̀, ó dìgbà.